Oyan dende bí ẹni ẹ̀kọ́ oyan gbọ̀ngàn bí ẹni ẹ̀kọ́. Ìdí ọmọ afọmọsọ́ra àlọ́múdálẹ̀ tó gbogbo. Ogun ọjọ́ wo ogun ọjọ́ ogun dáadáa o. Ọmọ àdàpẹ́ jàmbí oṣù láyé. Àìdí àgbájẹ́ lọ́la ní Fuji cabbage, Fuji creator. Àgbájẹ́ lọ́la mi sórí lọ́rùn. Ìbàdàn délé o, Olúyọ̀lé o, Bàbára Sákì. Bàbá Sámọ̀sí Bíbélì. Bàbá Mọ̀rúkú ní Àdìsá o. Gbàgbọ́ tàbí bàbá àdúgbò lọ́wọ́. Lágbàsá òkú lórí omi. Lágbàsá òkú lórí omi. Yọ sí ẹ níbẹ̀ nínú orí márùn ẹlẹ́sìn kí yọ sí ẹ níbẹ̀ onígbùgbà yọ sí ẹ níbẹ̀ ṣòkòtò tó wà ní ìbẹ̀ gbẹdẹgbẹ ẹlòmíràn nínú wa ìdí ajé àdáfìlà níbẹ̀ nínú orí márùn sáà ti gbà àgbàdì lọ́la o. Lágbàsá òkú lórí omi. Ìbàdàn lọ́wọ́ bá tó sọ́lá àbújì Àgbájẹ́ lọ́la. Wọ́n ṣe dàrẹ́ lu ọmọ kan náà kẹ̀kẹ́ ọmọ lọ́tà ló làwọ̀. Bàbá Sákì mi ìyàwó kọ́lákọ́lá. Ààrẹ lu ọmọ lọ́tà ló làwọ̀. Kébé wàhálà mi bàbá láti ká. Wọ́n ṣe tó lórí ọmọ bá níjẹ̀bú òde o. Àyìndé adé ọba ní fowó ṣe. Olúwayé fìdí arábà gbé. Wọ́n ṣe fún gbogbo onífújì tó wà nílẹ̀ yìí o. Kó tó lórí mi Àyìndé mèrèké adé rí gbé. Fújì mèrèké Àyìndé adé rí gbé. President gbogbo ní Fuji ń bẹ̀ ní kalẹ̀.